wọn á ní eléèrè lọmọ míì wọn á lọmọ ẹlẹgbẹ́ ni. tó bá yá wọn wà fi iná jó lẹ́sẹ̀. abẹ́ẹ̀ ni tó bá kú tán ńgbò bá kú tán wọn tó sin wọn fi iná jó lẹ́sẹ̀. kọ́ wá bàbí irú ẹ̀ kọ́ bí okú wọ́n bí okú wọn níbo tó bá ti kú sìn ẹ sún ẹsẹ̀ nígbà tó dẹ̀ kú lóòótọ́ wọ́n dẹ̀ sún ẹsẹ̀ tó máa bí ọmọ wọ́n dẹ̀ rí àpá ẹsẹ̀ àpá pé ọmọ yẹn ní àpá níbi ẹsẹ̀ ọ̀tún àbí tòsí náà wá mú yẹn lọmọ mi tó ṣẹ̀ bí. ẹ gbalagbà lẹ́yìn àwa ń gbọ́ ni ṣe é rírí. ó rí bẹ́ẹ̀ o èso abìrì yẹn ó dáa kóbìnrin tó pé ó ń bẹ lọ́hùn fọmọ tí a bá sọ kéèyàn lọ test ẹ ni. tá òkúrúkúrọ̀ ká bàbà ó máa ń jẹ́ káwọn tó bá ní HIV ó máa ń jẹ́ káwọn wà òkè. Yorùbá Gidi TV. àìsàn tí ò gbóògùn kọ́lọ̀ mọ́jì ó mọ̀nà ọ̀dọ̀ tèmi ti àti gbogbo àwọn tó súnmọ́ wa. lónìí ẹ já sọ̀rọ̀ díẹ̀ nípa àìsàn kan tí wọ́n ń pè ní àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ hepatitis ká sì tún sọ̀rọ̀ nípa àwọn ohun míì tá a lè fi dáàbò bora wa lọ́wọ́ àwọn àìsàn burúkú wọ̀nyí àti dáàbò bo ọmọ wa. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń láǹfààní àti máa wò. ẹ káàbọ̀ sórí ètò yìí o. ẹ káàbọ̀ bàbá aládò. ẹ ṣé olótùú mo kí púpọ̀ ẹ kú gbìyànjú pẹ̀lú Ọlọ́run bá san ilẹ̀ san rẹ̀ ẹ kú ètò fún gbogbo aráyé pẹ̀lú àdúrà wọ́n gbà ọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀lé ń gbọ́ wá nílé pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò máa ní ṣe àárẹ̀ tí ò gbóògùn pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá àlàáfíà la fi ń lo ayé o ká gbìyànjú ká máa wà láfíà ní gbogbo ìgbà kí oúnjẹ wa kó jẹ́ oògùn wa kí oògùn kó bá padà jẹ́ oúnjẹ wa. àwọn àìsàn burúkú bíi àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ yìí yóò wù mí kẹ́ ẹ tún ṣàlàyé ọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ ṣọ́nà àbáyọ tí ẹ wà fún un torí ọ̀pọ̀lọpọ̀ míì ìkóríta ìṣerere wọn àìsàn burúkú yìí ló jẹ́ kán dá wọn padà sí Nàìjíríà. bẹ́ẹ̀ni ẹ ṣàlàyé ọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀. ẹ ṣeun olótùú àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ tí àwọn oníyìnbó ń pè ní hepatitis ṣe rí àìsàn yìí àìsàn tó yẹ pé a lè kó lára ẹnìkan sẹ́nìkejì ni. níbi ìbálòpọ̀. níbi ìbálòpọ̀ níbi kéèyàn fi bímọ ẹ̀ níbi pé kájọ máa ṣí àwọn nǹkan mi tó pé ihun tó lè tún fà á rẹ̀ náà ni ìlágùn ara sí àgùn ara tí ìlágùn ara tó bá jẹ́ pé anything tó bá jẹ́ fluid ara ó lè transmit ẹ̀ so eléyìí kéèyàn kọ́ ṣọ́ra fún ná nítorí pé prevention is better than cure tí a bá ti rí pé òun fẹ́ bóbìnrin ṣe kó gbìyànjú kó wà very careful lórí ẹ̀ kó jẹ́ ìyàwó ìlànà máa bá ṣe ẹni kejì náà ni pé kó máa lo rọ́bà ìdáàbòbò ní ẹlẹ́ẹ̀kẹta náà ni pé aṣọ wíwọ̀ àbí láti máa fara rora pẹ̀lú ìlágùn síra àmọ́ history ẹni tá à ń bá ṣe ká gbìyànjú ká ṣọ́ra lórí ẹ̀ ẹlòmíì brush náà jọ ń lò papọ̀ pété ẹ̀sìn ẹlòmíì wà tó yẹ pé kissing náà ni ló fà á tó fi transmit so ó lè jẹ́ kéèyàn rí àwọn àìsàn àìsàn tó jẹ́ àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ yìí. ní àbá báyàn lọ́ṣẹ ìwẹ̀ pọ̀ nǹkan. ọṣẹ ìwẹ̀ púpọ̀ ọṣẹ ìwẹ̀ pọ̀ ìwò fi bẹ́ẹ̀ fà nítorí pé ọṣẹ fúnra rẹ̀ tó wà lè kan rú àwọn nǹkan báyẹn ó máa pa orú ẹ̀ ní so àwọn nǹkan báyìí lè máa ṣọ́ra tó lè fa àwọn àìsàn yìí then lẹ́yìn ìgbà yẹn àwọn àmì tí àwọn máa rí tó bá rí àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ because ẹ̀rí ẹlòmíì kò kí ń ka nǹkan kún ó lè kó máa ń níbà ní gbogbo ìgbà kó lọ gbìyànjú kó lọ ṣe àyẹ̀wò ẹlòmíì wà tó yẹ pé ojú ẹ̀kọ́ máa pọ́n ìtọ̀ ẹ̀ máa pọ́n sáìdì inú ẹ̀kọ́ máa le inú ẹ̀ máa dùn gbogbo àwọn sáìn yìí pé ẹ̀dọ̀ ẹ̀ ti ní problem ni ẹ wo àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ tí a sọ yìí náà àwọn kan wà tó yẹ pé ó lè pé ọ̀rá ló bo ẹ̀dọ̀ ẹlòmíì mọ́lẹ̀ so ẹ̀dọ̀ ẹ̀ ò ní láì ṣiṣẹ́ dáadáa ẹlòmíì dẹ̀ wà tó yẹ pé tiẹ̀ ẹ̀dọ̀ ẹ̀ fúnra rẹ̀ ó ti ń le níbi kọ̀ọ̀kan tó yẹ kó bí ṣe ń le lẹ́gbẹ̀gbẹ́ kan ibẹ̀ ẹ̀ ń bàjẹ́ díẹ̀díẹ̀ ni tẹ̀mọ́ yẹ kó le kó dẹ̀ máa rọ̀ pé kó wá le kókó bí òkúta wọ́n ti dìbò tẹ inú ẹ̀ ń le kókó ó ti ń ní àwọn àmì kó lọ ṣe àyẹ̀wò ẹlòmíì inú àdédé ga ẹsẹ̀ àtírín apá àtírín eléyìí náà ó yẹ kó lọ ṣe àyẹ̀wò fún àìsàn hepatitis ẹlòmíì wà ó dẹ̀ máa rẹ̀ ní gbogbo ìgbà ni ẹlòmíì wà tó pé ẹnu ẹ̀ ó dẹ̀ pé òórùn jáde láti ẹnu tó yẹ atẹ́gùn bá jáde láti ẹnu ẹ̀ á dẹ̀ ń pé ó yaso ni kìtì èsì so eléyìí ṣó pé ẹ̀dọ̀ yẹn ti ní iṣu dẹ́kí iṣẹ́ ìwòlẹ̀ ẹ̀dọ̀ fúnra ẹ̀gọ́ ń ṣe nínú ara ẹ rí i pé ẹ̀dọ̀ yẹn tá bá jẹ àwọn oúnjẹ kan òun ló máa hàt lórí ẹ̀ tí ẹ máa ṣe àwọn bí omi lè yẹn mu àbí àwọn nǹkan tó dùn náà ni òun ló máa hàt lórí ẹ̀ jẹ́ pé ó máa release àwọn nǹkan tó máa jẹ́ kí oúnjẹ kó ṣe é wúlò lára tó máa dẹ̀ prevent àwọn àìsàn tí ẹ bá ti rí pé ó níbà ní gbogbo ìgbà ó ṣe test lórí ẹ̀ nítorí pé ẹ rí i pé wọ́n máa ń pe ibà kan ní ibà pọ́njúpọ́ntọ̀ bẹ́ẹ̀ni ojú ẹni akọ̀ máa dédé pọ́n á yẹ́lò ní gbogbo ìgbà so ó ti ní àwọn ètò yìí ni tó bá ti wá ní oògùn ìbílẹ̀ wà fún a ṣe àwọn oògùn ní oríṣiríṣi tó yẹ pé
àwọn èèyàn ti ń dúpẹ́ lórí ẹ̀ nípa àìsàn hepatitis. béèyàn bá ṣàyẹ̀wò lọ́sípítù bẹ́ẹ̀ni tán wá fi hàn pé ó ti ní àìsàn ibà hepatitis yìí o, bẹ́ẹ̀ni tó bá lo egbògi ìbílẹ̀ bẹ́ẹ̀ni àìsàn yẹn lè kúrò lára rẹ̀. pẹ̀lú gbọ́dọ̀ ọ̀hún ọmọ yẹn ti dúpẹ́ lórí ẹ̀ àtúrọ̀ ìlú mi tó pé ó tún dúpẹ́ lórí ẹ̀ ló jẹ́ kí n sọ pé à ń láti sọ ń pa ẹ̀. kí ló fà á nípa oògùn ìbílẹ̀ ni pé iṣẹ́ oògùn ìbílẹ̀ tá a ṣe yìí ó dàbí oúnjẹ ni tí èèyàn kan bá rù tẹ́pọ̀ ó rù wọ́n á ní kókó jẹun kó bẹ̀rẹ̀ sí máa kó bá lè recover ẹ̀rí pé láti di oúnjẹ yẹn dáadáa at least láàárín oṣù kan sóṣù méjì àrẹ àti máa yí bọ̀ bẹ́ẹ̀ sọ pé kí èèyàn kan lo oògùn yẹn kí nǹkan yẹn kó sapamọ́ kó bẹ̀rẹ̀ sí máa sanra padà á máa sanra alábàádì ni tó ohun tó wà níbi oògùn ìbílẹ̀ ni pé kéèyàn ó lò dáadáa oògùn hepatitis tọ̀dọ̀ wa a máa fẹ́ kéèyàn ó lò léraléra fún oṣù mẹ́ta kó padà lọ ṣe test ṣàmì tí èsì ó lò léraléra fún oṣù mẹ́ta kó padà lọ ṣe test pẹ̀lú gbọ́dọ̀ lọ́wọ́ àti rí àwọn èèyàn tí òun dẹ̀ ṣe ẹ̀kan èèyàn mẹ́rin márùn-ún mẹ́fà mọ̀ tó ń dúpẹ́ lórí ẹ̀ pé àwọn dúpẹ́ lórí oògùn hepatitis ewé àti ìgbẹ́ la fi ṣe ó dáa púpọ̀ àwa èèyàn níbi pé kí a má bàa rí àárẹ̀ àfi ká máa prevent àwọn àìsàn yìí kó má bàa ṣe wá. iṣẹ́ lè sọ ẹyọ kan lára àwọn ewé tàbí gbò tẹ́ fi ṣe oògùn yẹn. ẹwẹ́ a lè sọ egbò tá a fi ṣe pọ̀ kó ṣe oríṣi kan egbò tá a fi ṣe oògùn hepatitis tọ̀dọ̀ wa òun bí oríṣi mẹ́jọ ni ara ẹ̀ náà ni ewé gọ́và ètò ìsìn ewé gọ́và wà nínú tá a fi ṣe ẹ̀rí pé tí a bá lọ ṣe àyẹ̀wò tó ṣe research nípa ewé gọ́và ẹ rí i pé detoxifier ni tí ẹ bá mú ewé tó bá gbó tó bá mú ewé gọ́và yẹn tó bá gbó tó bá ń gbìyànjú àfi ṣe bíi tíì tó bá mú dáadáa láàárọ̀ lálẹ́ gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan tó máa ń dúró sára èèyàn tó lè dànù láàmú ìyá máa tọ́ dànù. tí ẹ bá gbó mu. tó bá ń gbó kó máa gbó mu. tí ẹ bá lè rí gbó mu tó pé aráyè ti pé ó lè ṣe kán bá sọ di powder kó máa fi ṣe bíi tíì. ní àṣàgbẹ wọn sọ di powder kó máa fi ṣe bíi tíì ó da púpọ̀ because detoxifier ni. ìdí tí tó bá dí ara nǹkan tó máa pé ó máa mú àwọn bíi àwọn chemical tó ń dànù láàmú lára tó máa sọ di yẹbi tí ẹ máa tọ̀ dànù. yóò fọ̀dọ̀ ti ara dànù. bẹ́ẹ̀ni ewé gọ́và dá púpọ̀ lóhun tí a fi ṣe nínú àwọn tá a fi ṣe yẹn ṣàmì tí èsì. so àwọn eléyìí a máa fún ẹ̀ nímọ̀ lórí ẹ̀ pé wá gbìyànjú láti máa ní ewé because prevention tá à ń sọ yẹn ó dájú kí wọ́n dúró pé kí nǹkan ṣe òun lọ kó wá ní pé máa lọ rògùn lọ́dọ̀ bàbá aládùn máa wà òkè no àwọn náà ò fẹ́ kí àwọn èèyàn ṣáà rẹ̀. so ewé gọ́và yẹn tí ẹ bá gbìyànjú tó bá sọ di powder a kàn bu síbì kan sínú omi gbóná wá sí bíi tíì fún a dẹ̀ máa mú bí wọ́n mú láàárọ̀ ó bẹ́tà ju àwọn tíì míì tó jẹ́ pé kẹ́míkà ni wọ́n lọ. ẹ rí i pé àwọn tó máa ń polówó àwọn tíì kan gbà kan kó àyíká dárúkọ wọ́n á kó ẹyin wọ́n á kó mílíkì wọ́n á kó fún wa wọ́n á sọ pé mílíkì ló di tíì yẹn. nígbà táwọn ọmọ yàrá bíi fẹ́ produce púpọ̀ wọ́n á wò pé káwọn máa ṣe ni pé káwọn lọ gé ètò pé ó máa jẹ́ kó máa pé àwọn tó máa jẹ́ kẹ́míkà ẹ̀ òun náà fi ṣe kẹ́míkà mílíkì wà kẹ́míkà ẹyin wà tó kò ń ṣe natural one. so tí wọ́n á lè gbìyànjú kó máa mú ewé gọ́và ewé tó máa ń so gọ́và yẹn pé gọ́và póríṣiríṣi ẹ̀rí gọ́và kan tó pé ó máa jẹ́ kó pa ló inú ẹ̀ máa ń rí àwọn kan funfun nínú ẹ̀ máa rí àwọn kan àbí yẹ́lò ní bọ́dì ẹ̀ báyìí. so but anyone táyà yẹn ní ewé gọ́và kí èèyàn lọ kó sọ di powder kó máa ṣe bíi tíì ó máa clean ní gbogbo ìdọ̀tí ara cleanser ni ẹ̀kejì náà ni ara òkúta fi ṣe oògùn yẹn náà ni mo sọ pé gọ́và ẹ̀dẹ̀ ó tó àwọn kan sọ pé àwọn yẹn gọ́gọ́ ó máa ń pa àwọn ìdọ̀tí tó wà lára ẹ̀ tẹ́lẹ̀ bí àwọn tí wọ́n bá pa àwọn chemical radicals tó ti wà lára ẹ̀ tẹ́lẹ̀ tó ṣe sí ó máa sọ di normal tí ẹ̀ máa tọ̀ ó máa yá dànù because púpọ̀ tó ń káwọn ní problem àwọn àárẹ̀ míì tí pé kò tiẹ̀ ṣẹlẹ̀ rí òun náà ni àwọn nǹkan tí a ti ń fi sára àdẹ̀ṣe wàhálà bíi tàwọn tàtijọ́ mọ́ ṣẹ̀mọ̀ nísìn àwọn tó pé iṣẹ́ ìjọba ẹ̀sìn wọn wà nínú AC wọn wà nínú AC mọ́tò wọn làágùn ẹni tó jẹ́ ti ń dàgbà ìwọ̀nba ló máa làágùn mọ́ so ẹni tó jẹ́ ti ń dàgbà tó pé tó bá fẹ́ jẹun tó fọmọ kékeré tó ń ṣe wàhálà lẹ́ran wọ́n lè fún lẹ́ran kan àgbàlagbà ó lè jẹun 4-5 so a rò pé àwọn ń gbádùn ni ìyá láti wọn kíní yìí kò jáde lára mọ́ òun la ṣe ń lo àwọn òpin ẹ̀ tó pé gbogbo tó jẹ́ kẹ́míkà ara á pa orú ẹ̀ èèyàn á tọ̀ dànù á dẹ̀ lálàáfíà n tá a dúró dé níbi iṣẹ́ yìí níbi iṣẹ́ yìí wà yìí ni pé a dúró dé pé kéèyàn ó lóògùn kó dẹ̀ rí bàjẹ́ kó rí ó ń jẹ́ pé káwọn máa dúró lórí research lórí ẹ̀ gangan yìí táwọn yẹn bá béèrè pé eléyìí wọ́n fẹ́ tarí pé wọ́n ń béèrè àmì sọ pé a tún ń research a tún ń develop ẹ̀ nítorí àwọn tó wá ṣèwé náà wọ́n á ṣe new edition ṣe so láti make sure pé nǹkan yẹn rí bẹ́ẹ̀ ẹni tó bá ti rí ó rí àwọn àmì tí inú ẹ̀ ń ga inú ẹ̀ ń le ó máa ń rẹ̀ ní gbogbo ìgbà wọ́n á sọ pé ẹ̀dọ̀ ẹ̀ ló ní problem tó wá ní hepatitis ni àbí liver yẹn wá jẹ́ pé ọ̀rá bò ni kó gbìyànjú pẹ̀lú sí iléeṣẹ́ Bàbá Aládò
kó ara àwọn oògùn tá a ti ṣe tó kó dáa fún oògùn wà ní Nàìjíríà ó wà ní Europe náà tí wọ́n lè ra àwọn oògùn yẹn rà láti pé oògùn yẹn ní organic organ powder ó dáa bẹ́ẹ̀ fún. Then mo fẹ́ kọ́ àwọn èèyàn pé gbọ́ pé nípa ewé gọ́và tí mo sọ yẹn ó dáa púpọ̀ o ewé gọ́và tí wọ́n ti lè ní ewé gọ́và yẹn pé èèyàn ráyè kó gbìn sínú ọgbà ẹ̀ yóò dáa ìgbín tó bá bẹ̀rẹ̀ nílé iṣẹ́ wa á lè fún a bá lọ aṣọ di powder á gbé fún kó máa fi ṣe bíi tíì kó má mu àwọn tíì kẹ́míkà yẹn ó dáa púpọ̀ fún ara àwọn nǹkan míì tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ náà ni pé wọ́n ń pe ewé tíì kan ní lemongrass. Bẹ́ẹ̀ni. Ṣé ní lemongrass yẹn òun náà wọ́n tọ́pọ́n ṣe bíi Lipton lọ́pọ̀ wọn lò but ẹ ká wò mí lọ́ fẹ́ lò tètè ń sìn so ẹni tó bá gbìyànjú àgbẹ̀ sínú ọgbà ẹ̀ tó bá ti gé díẹ̀ kó jẹ́ kó bóun sè kó sè kó máa mú àkọ́kọ́ ó ṣiṣẹ́ fún tíì pé èèyàn fẹ́ jẹun sára ẹ̀kejì náà ni pé ó máa fọ ìdọ̀tí tó máa ń wà nínú ẹ̀jẹ̀ ó máa fọ kúrò because liver tá à ń sọ yẹn ẹ̀ rí pé liver tẹlòmíì tó fi ní problem nítorí pé ó ní high blood pressure ni títí ń sìn ẹlòmíì wà tó pé kò ń ṣe pé ó ti ẹ̀ kó látara àwọn òbí ẹ̀ ẹlòmíì kò kó látara ẹnì kankan ṣùgbọ́n ó ní high blood pressure pé àsọ̀tọ̀ ó ń ṣe stress ó ń stress rẹ̀ púpọ̀ so high blood pressure yẹn wá ba kidney jẹ́ tó bá yá high blood pressure sórí liver á ba liver náà á weak liver náà tó tẹ́ wá lè gbìyànjú lemongrass ó pè ní tàbí ṣe òun náà tàbí ṣe òògùn tá à ń sọ yìí a máa sè é a máa jẹ́ pé ọ̀tọ́ àmú tí eléyìí ní kó mu tí yẹn lọ́la ẹ rí i pé kò ní sọ alábàádì then ó máa ṣe ìgbìyànjú fún ìtọ́jú ara àlàáfíà òun ní ṣe kókó a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn o so tí wọ́n á sọ́dọ̀ wa a ní àwọn oògùn tí wọ́n máa lò fún hepatitis tó pé á wà dáadáa ṣùgbọ́n fún prevention àwọn nǹkan tó mọ bí mo fún yín yẹn ẹ gbìyànjú ẹ lọ dìímú dáadáa kí a máa ṣe ní gbogbo ìgbà bí ó ṣe jẹ́ nìyẹn olótù. Ẹ ṣé gan ni adúpẹ́ ṣé tún ní àwọn irú àwọn àìsàn míì tí ẹ ń ṣàkíyèsí pé ó ń báwọn èèyàn wò ìyá àjà tí wọn ò sì rójútùú sí lẹ́yìn tí mọ ojútùú sí. Bẹ́ẹ̀ni a ti ní àwọn ojúsórí àwọn àìsàn tó pọ̀ tí ò ń ṣe 8 sí 9 mọ́ tó jẹ́ pé gbogbo àwọn òkúta àṣepọ̀ wa ta lórí NAFDAC fún ìtọ́jú àwọn àìsàn yìí tí àwọn NAFDAC ti gbé yẹ̀wò ẹ wo àìsàn tí ó máa ń ṣe àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé ó máa ní ọmọ yẹn wà hyperactive ọmọ yẹn ó ń ṣe kò gbọ́rọ̀ ó ń ṣe gìrìgìrì àbí kò lè sọ̀rọ̀ ọmọ yẹn ò rọ̀rọ̀ sọ tó ń pè ní autism ṣètìyẹsìn à ń ní àwọn òògùn tá a ti ṣe táwọn èèyàn ń dúpẹ́ lórí ẹ̀ fáwọn òògùn yẹn sílẹ̀ dáa àti wá dúró pé gan kí ló dé ń fa kínní kí ló ń fà tó fi wá pọ̀ nígboro ara tó ń fà náà ni pé ẹ̀rí pẹ́ẹ́pẹ́ táwọn pé ọmọ máa ń ní àbíkú ńgbà kan tó wá ní ọmọ yẹn àbíkú ni dédé obìnrin yẹn àbíkú ń dà láàmú àwọn onímọ̀ jẹ́ ká mọ̀ pé genotype oníkálukú ẹni tó máa fẹ́ra wọn ó yàtọ̀ síra wọn tẹ́lómi máa fẹ́ ẹlòmíì irú ẹni tó fẹ́ eléyìí o tó bá jẹ́ pé AS ni ó fẹ́ AS ẹgbẹ́ tó máa bímọ ó ṣe é ṣe láàrin ọmọ nǹkan lọ bí SS. Wọ́n láwọn ọmọ ẹlẹ́gbẹ́ làwọn ọmọ náà tán máa wá tán tó ń padà. Wọ́n máa sọ bẹ́ẹ̀ ń gbà yẹn wọ́n á ní eléèrè lọ́mọ míì wọ́n á lọ́mọ ẹlẹ́gbẹ́ ni. tó bá yá wọ́n wàá fi iná jó lẹ́sẹ̀. abẹ́ni tó bá kú tán nígbò bá kú tán tó sin wọ́n á fi iná jó lẹ́sẹ̀. kọ́ wá bàbírú ẹ̀. nígbà bá a máa bí mi padà yóò ní ojú àpá àbí tó ti fi iná jó lẹ́sẹ̀ yẹn. so àwọn ìbílíìfù Yorùbá nìyẹn. kò wá ní kú mọ́. kò wá ẹ àwọn àpè ní kò kú mọ́. bílíìfù àwa Yorùbá nìyẹn ṣe pé ìmọ̀ ń lọ ni ìmọ̀ kò dúró níbì kan etí ẹsìn tí èèyàn bá wò ń gbà mí pé ok òun ra àdá yẹn ó ṣe é ó wúlò láti fi jà bẹ́ẹ̀ náà ó dẹ̀ wúlò láti ṣe ní téèyàn máa jẹ láti fi dáko ẹ rí i pé àwọn àbá wa ń gbà yẹn àwọn náà ní làákàyè tiwọn nítorí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ nígbà táwọn pé ọmọ yẹn èyí ó kọ́ bí ó kú wọ́n bí ó kọ́ wọn nípò tó bá ti kú sìn ẹ sún ẹsẹ̀ nígbà tó dẹ̀ kú lóòótọ́ ọ dẹ̀ sún ẹsẹ̀ ìgbà tó máa bí ọmọ ọ dẹ̀ rí àpá ẹsẹ̀ àpá pé ọmọ yẹn ní àpá níbi ẹsẹ̀ ọ̀tún àbí tòsí náà wá mú yẹn lọmọ mi tó ń ṣe bí. ẹ gbalagbà lẹ́yìn àwa ń gbọ́ ni ṣe rírí. ó ń rí bẹ́ẹ̀ o because níbi ọ̀rọ̀ sísọ àwa ti rí bọ̀ níbi ọ̀rọ̀ sísọ tí nǹkan ti lè tẹ́lẹ̀ gbọ́ nǹkan òótọ́ díẹ̀ wà ń bẹ irọ́ lè pọ̀ nú ẹ̀ òótọ́ díẹ̀ wà ń bẹ tí wọ́n bá tún gbọ́ nǹkan òótọ́ lè pọ̀ nú ẹ̀ irọ́ díẹ̀ lè wà ń bẹ ohun tí ò bá ṣẹlẹ̀ náà wáyé ò ní sọ a ti rí ṣe pé ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ sàkárẹ̀ àwa náà ṣé àmì tí ń sìn nígbà táwa wà ní kékeré àwọn tó bí wa wọ́n ní àwọn ẹbí ọkọ ẹbí jọ gan nínú àwọn ẹbí yẹn ìyápa mẹ́ta ń pè ní ìyá ọmọ oníṣàwòrò lọmọ yẹn ní wọ́n fi ṣàwòrò sẹ́sẹ̀ tó kọ́ ọmọ ó máa ń bà mí kú láti bí ọmọ wọn fi ṣàwòrò lẹ́sẹ̀sẹ̀ ṣé àmì tí ń sìn tó máa ń bí àbíkú wọ́n wá ní pé ìyá
kí ni ẹ máa ń pe orúkọ ó ṣáà ní kòkó mọ́ lóríṣiríṣi ọmọ ó ṣáà ní orúkọ tó fún ọmọ lóríṣiríṣi ó nígbà tí kan wá ṣẹlẹ̀ tó wá bí kan ní pé nǹkan tó ṣe ẹgẹ́ ka ẹ̀yọ kan wọ́n bá gé ka ẹ̀yọ kan nígbà tó máa bí ọmọ mi ìka ọmọ yẹn ò pé 9 ló wá ní. torí tó kọjá wọ́n ti gé kan nù kẹ́ 9 ló wá ní. kágbà pọ̀ ọmọ yẹn ló padà wá. kágbà pọ̀ ọmọ yẹn ló padà. ṣe ti rí pé àwọn nǹkan tí ó bá nígbà míì tàbá kan wò nítorí pé development dé láyé àtijọ́ kò sí tó gbà pé a lè ní fóònù tí ò ní máa ní wáyà náà. gbogbo àwọn nígbà yẹn àwọn tó ní fóònù tó ní wáyà ò tiẹ̀ pọ̀ táfẹ́ lọ fóònù ẹ máa lọ sọ́dọ̀ ẹnìkan ẹ máa lọ bẹ̀ wọ́n ẹ̀wẹ́ ẹni tó mọ ẹni yẹn tó fún yín láìka gba fóònù lọ́dọ̀ òun. so àwọn yẹn tó ti kú sí náà gbé pé fóònù tó ní wáyà wà ṣe pé wọ́n ní believe bẹ́ẹ̀ ni ayé ṣe rí ìmọ̀ lọ ṣaláwo ni. bó nígbà tó àwọn onímọ̀ tó wà míì tó wá dé tó wá wò pé tó wá gbé yẹ̀wò wọ́n wá rí pé ara ẹ̀ náà ni wípé tó wá bí ọmọ tó bá ní SS àbí tí ẹni máa ní jẹ́rìtọ̀ ìbáyìí jẹ́rìtọ̀ tó wá bí fẹ́ra wọn wọ́n abirù kan báyìí kí ló fà á ní pé ẹni tó wá bí ni là ń jọ tí ọkọ àti ọba bí jọ parapọ̀ ọmọ tó máa bí amúdíẹ̀mbí àfi jẹ́ tiẹ̀ àbí bọ́ láyé ìsìn tí kò sábìkú mọ́ náà ni àbíkú náà sì tún wà tètè ìsìn àwọn tó sì ń bímọ tó ń kú wà ẹ wò àwọn kan wà tó yẹ pé tó wá bímọ tó wáyé ń bí ọmọ yẹn báyìí ó máa kú ni tó wá ti ń bímọ ẹni mú tẹ́lẹ̀ tó ṣe bẹ̀ fún bí ẹ̀mẹrin ìyẹn lè o tó wá ti lè bímọ ó máa kú ni àwọn ti wò pé bí ìwọ̀n kan ń ṣe àwọn ni àbí àṣẹ ayé ni wọ́n rò bẹ́ẹ̀ bọ́ níbi ẹ̀kọ́ wá rí pé obìnrin yẹn fúnra rẹ̀ ó ní tọ̀ ṣúgà tó wá ti lè bímọ báyìí ṣúgà ó máa high gan tó wá ti lè lóyún ṣúgà máa high gan tó wá ti wá high gan yẹn ọmọ tó bá bí yẹn máa weak so tó wá ti wá bí wọ́n máa bí ní ẹni tó ó ti weak already so níbi tó bí weak yẹn tó ń ṣe pé ọmọ bímọ wọ́n ń fọ̀ wọ́n ń wẹ̀ fún akọ̀dé pé àwọn ẹ̀ma tó ti kù ṣé wàá mi ṣe é sìn ara sáyìn àbíkú kan nìyẹn kò tó wá ṣe pé yá pé ó jẹ́ SS àbójẹ́ AS ni ara àìsàn ara kan ni ṣé wàá mi ṣe é sìn then ìyẹn tún dúró bẹ́ẹ̀ àtúwá rẹ̀ tó yẹ pé òun náà fúnra rẹ̀ tó wá ti bímọ kó tó di pé oyún yẹn dó àsìkò báyìí á bí ní premature ọmọ yẹn dẹ̀kù ṣé wàá mi ti ń sìn àwa rí i pé irú àwọn bẹ́ẹ̀ kò ń ṣe pé àìsàn ara ló fà á rà àbíkú ló ń dà láàmú ṣé wàá mi ti ń sìn so ìmọ̀ lọ ni a lè kó ìmọ̀ àwọn bàbá wa sẹ́yìn but ibi táwọn àwọn pé fi sí yẹn ó tún ti fẹ̀ jù báyẹn lọ nǹkan tó lè fà á pọ̀ èyí táwọn sọ pé ilé ló fà á yẹn tó fà á pọ̀ so nípa bẹ́ẹ̀ ẹ̀yin alábíamọ àbí àwọn alábíamọ ẹ jẹ́ ká ṣọ́ra dáadáa ìyẹn láti wà very very careful pẹ̀lú ẹ̀ tí ò jẹ́ kí èèyàn bí ọmọ tó máa wà autistic ọmọ tó yẹ pé kò ní lè sọ̀rọ̀ ọmọ tó yẹ pé kò ní ṣe dáadáa àbí ọmọ tó yẹ pé àwọn afárá ò ní lè gbé jáde níbi ẹ̀kọ́ táwa náà kọ́ lágbo bẹ́ẹ̀ lóòdodo a ti ṣàwọn oògùn táwọn èèyàn ń lò fún tí ọmọ ń sọ̀rọ̀ tó dẹ̀ máa wà ókè tó yẹ pé wọ́n máa dúpẹ́ lórí ẹ̀ pé àwọn ọmọdé bá ti ń yàtọ̀ ó lè ti bẹ̀rẹ̀ sí ní sọ gbólóhùn láti sí kọ́ntínú ọ̀gbìn yẹn fún tó máa wà ókè ó síbẹ̀síbẹ̀ náà à ń láti fọ́n yàn ní ìmọ̀ àwọn tó lè ṣe tí irú òfin máa ṣẹlẹ̀ nítorí iṣẹ́ tá a gbé dání náà ni pé kí ìlú ó da gbogbo wà lálàáfíà àkọ́kọ́ tí ẹ̀yàn máa ṣe ni pé tí èèyàn méjì bá fẹ́ fẹ́ra wọn ó tọ́ka mọ history ara ìdílé oníkálukú nídìílé àwọn eléyìí ṣé wọ́n máa ń ní seizure ńbẹ̀ ni ṣé wọ́n ní àìsàn ọpọlọ ńbẹ̀ ni irú àìsàn wo náà wọ́n ní irú àtàwọn wa níyẹn táwọn ilé bá fẹ́ wọn ṣé àìsàn yẹn kò ní agbára ilé máa bo tiẹ̀ mọ́lẹ̀ because ẹ rí tí ọkùnrin bá jẹ́ ọkùnrin tó ní àlàáfíà dáadáa tó bá ní àlàáfíà dáadáa tí testosterone tó bá pé dáadáa tóbi bá jẹ́ ẹni tó jẹ́ pé ovulation tiẹ̀ lò tó bá fi á fún lóyún yẹn lè máa fi rí pé lómi ó wà lọ́dọ̀ ọkùnrin fún ọdún bíi 4-5 kò bímọ ńbẹ̀ pé bọ́sẹ̀ sọ́dọ̀ ọ̀dọ́kùnrin míì ó dẹ̀ bímọ obìnrin míì tún kò ń bí àyè bọ́sẹ̀ ẹni tí wọ́n kó lọ́dọ̀ tiẹ̀ bí àyè ó dọ̀ tún bímọ ńbẹ̀ nǹkan tó ń fà á ní pé ẹni tí ó yẹ ká ní 50-50 bọ́sẹ̀ nǹkan á ní 30 ó wà lẹ́fẹ̀ẹ́ tó ní 50 kò lè pé 100 bọ́ lọ́kìnrin tó wá fi àánú Ọlọ́run pàdé ẹni tó ní 80% spam tó strong ó máa bó tiẹ̀ mọ́lẹ̀ á lóyún so bóyá ní ọkùnrin mi wà spam tó wà nínú ẹ̀ tó ń produce tó máa calculate percent kò pé 2 million ètò ẹ̀sìn so bí ó yá pé 2 million yẹn tó bá rí obìnrin tó pé òun ní àwọn ẹyin tó dáa ètò ẹ̀sìn á fertilize ẹyin tiẹ̀ á dẹ̀ bímọ so bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò nípa autism yẹn jẹ́ wọ́n tó wáyé fẹ́ lè wo ẹni yẹn dáadáa ìyẹn jẹ́ àkọ́kọ́ then ní ẹlẹ́ẹ̀kejì ẹ bá wo autism nígbà tá a study ẹ̀ dáadáa tó wá ṣe àwọn kékeré ó máa ń sábà common
ní àárín àwọn young couple Okay. àti àwọn very old couple like àwọn aged ones like nísìn ọmọ ike tó yẹ fẹ́ra wọn àti àgbàlagbà ó ti dàgbà tó ṣẹ̀ṣẹ̀ fóbìnrin lóyún ó máa sábà kọ́ mọ̀ nínú àwọn ọmọ arúgbó. àwọn ọmọ arúgbó máa rí ẹ tó àbára gbà kọ́mọ ẹ tó yẹ pé bí ọdún Down syndrome ó ti dàgbà kí ló fà á tún wò pé kí ló lè fà á ẹ̀wọ̀n nítorí tẹ́bí gẹ́gẹ́ ayé ń sọ ilé iṣẹ́ kò nípa kan ṣe oògùn lásán láfi a ní ilé iṣẹ́ Holy Peace Herbal Ventures a dẹ̀ ní Aládò Herbal Research Center ok àwọn ọmọ arúgbó yẹn kí ló ń fà á tó fi ń rí bẹ́ẹ̀ ṣẹ́rí spam àgbàlagbà tó bá strong tẹ́tẹ̀lẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní dàgbà a máa weak ṣe òkè kan tó máa test lórí spam pọ̀ àwọn kan máa test count yẹ pé tó pọ̀ tó ẹlòmíì wọ́n á test mobility ẹ̀ ìmíì wọ́n á test sluggishness ẹ̀ tí ẹ bá ti wá ń dàgbà yẹn normally àgbàlagbà tó bá ń sáré ẹ̀ tó àdàgbà arúgbó kò lè sáré dáadáa mọ́ bẹ́ẹ̀ni bó ti ṣe ní spam tó ń jà dáadáa spam yẹn ò ní lágbára tó láti sáré wọ níbẹ̀ so gbogbo ẹni báyẹn tó wá lọ fọmọ kékeré tí fọmọ kékeré ara ẹ̀ sì jẹ pépépé tó bá súnmọ́ á lóyún but irú spam tó fertilize ẹyin tóbìnrin yẹn báwo ló ṣe rí ìdáfẹ́ rí tó bá ní bí ọmọ tó yẹ pé ó wà down yẹn ti yẹn sẹ́n so bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣẹ̀ fẹ́ra wọn tó ọ máa ń pe àwọn àtọ̀ kan ní àtọ̀ ìrèké ètò yẹn sẹ́n tó ti mature ṣẹ́rí àtọ̀ ìrèké yẹn òun ni tẹ́lẹ̀ máa sùn gbà míì tó bá kọ́ bẹ̀rẹ̀ tó bá sọ pé òun ní wet dream irú àtọ̀ yẹn ló sì ń jáde tó bá tó level kan tó bá padà yá àwa rí wípé tó má ṣètò ní wet dream bóyá àwọn tó yẹ pé ó ti wá dàgbà ń wo tó wá ní wet dream bóyá ẹni tó yẹ pé ó ń wo bíi àwọn blue film yẹn tàbí àwọn ọmọ mi ó gbọ́rọ̀ obìnrin kan sọ́kàn so gbogbo ẹ̀ ló ṣe wọnú ara wọn so tó bá rí bẹ́ẹ̀ kí ni ìmọ̀ tá a rò pé àwọn lè ṣe ẹlòmíì tó wá bímọ tó wá ti lóyún báyìí àwọn oògùn chemical bíi vitamin supplements ọmọ máa kó jẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó jẹ ó ti ń sìn tó wá máa bímọ ó máa ń gbé ọmọ tó wà autistic nítorí tó wà ti pọ̀ jù lára ẹ máa wò wọ́n máa ní kí calcium lè léyìn sí tí ẹ máa lo calcium dá tó bá tó wá lójú á tó fún yàn problem so tó ó ní iye tó yẹ kó wà lára so ìlànà ìṣẹ́ fún ọ̀rẹ́ nímọ̀ràn pé tó bá ti wá lóyún o ẹ má lo chemical kankan ẹ jẹ oúnjẹ gidi oúnjẹ tó dáa ní kẹ́ máa jẹ organic food ní kẹ́ máa jẹ organic vitamins ní kẹ́ wá kéde máa gbìyànjú láti máa lọ máa bọ̀ láti máa ṣe exercise lẹ́yìn tó bá ti wá dùn obìnrin tó bá ti lóyún kó ṣọ́ra fún because níbi research tá a ṣe àrí pé tóbi bá lóyún tó bẹ̀rẹ̀ sí lo chemical oríṣiríṣi bí àwọn vitamins tó ń lò yẹn tó bá bẹ̀rẹ̀ sí ní máa lo tó mú nǹkan tó bá ti dùn pẹ̀lú ẹ̀ ó likely kó bímọ tó yẹ pé ó máa wà autistic. gbọ́dọ̀ ṣọ́ra fún dídùn nínú oyún. ní tí ẹ máa jẹ nínú oyún ó ṣe pàtàkì fún ẹ̀rọ àwọn àbá wa àtọ́ ẹ̀fọ́ òyìn ní eléyìí lọ́fẹ̀ẹ́ ètò ìsìn tí ẹ bá mọ èso abèrè yẹn ó dáa kóbìnrin tó pé ó ń bẹ lọ́hùn fọmọ tí a bá sọ kéèyàn lọ test ẹ ní ètò ìsìn àádẹ́rì àdúpẹ́ lórí ẹ̀ ó dáa bó tó yẹ tó bá lóyún tó yẹ kí oyún kó máa ṣàárẹ̀ tó bá bí tán tó yẹ kó ọmọ yẹn ó gbó ṣáṣáṣáṣá èso abèrè kó wà dá sómi kó gbìyànjú máa mú bí ẹ̀kan lójúmọ́ nínú oyún yẹn ó dáa púpọ̀ wàláì ògùn àbátẹwà ni so àwa ní testimony lórí yẹn. ẹ ṣeun Ọlọ́run á gbàdúrà so ẹ gbìyànjú kéèyàn ní lọ́wọ́ afọwọn yẹn lóyún lọ́fẹ̀ẹ́ tó lọ lò èso abèrè so Ọlọ́run á gbà fún wa so nípa tọmọ bá ní tí wọn ti wá bímọ tán tó wá wà autistic báyẹn àbí ó wà active ni àbí kò gbọ́rọ̀ ni tẹmọ nílùú òyìnbó tọmọ bá ti gbọ́rọ̀ wọn á ní kó má nà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àbá tí wà nílẹ̀ yìí wọ́n ní ẹgbà ní oògùn ọmọ tí ò bá gbọ́rọ̀ so ẹni tó wà nílùú òun bẹ́ẹ̀ yẹn tó kó wọn ò lè lo ẹgbà kó lo oògùn fọmọ yẹn a ní oògùn tá a ṣe pẹ̀lú oyin fọmọ tó wà hyperactive a ní oògùn tá a ṣe pẹ̀lú àdín dúdú tó wà fún ọmọ tí ò lè sọ̀rọ̀ ètò ẹ̀sìn tí àwọn ẹ̀dẹ̀ ń dúpẹ́ fún tí ẹni pásítọ̀ mi lọ́kìlì mo lọ mú ẹni tí a ṣe tó ti ń sọ̀rọ̀ mo mú kó rí because kò ṣòro mọ̀ tẹ́ bá rí àwọn tó wà autistic àbí tó ní kinní yẹn look wọn máa ń yàtọ̀ máa fi hàn bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ àwọn tó jẹ́ pé Down syndrome look wọn á ti hàn ó ṣeé ṣe kí yíba ìkó lólẹ̀ fún wọn yẹn ó ṣeé ṣe kí ẹyin ojú wọn tóbi àwọn tó wà autistic ó máa ní over face báyìí ni ṣé àmì ṣe é ṣe so mo táà ń ṣe ní pẹ̀lú ewé àti egbò wà láì tọ́lọ́ náà fún wa ṣe lórí ẹ̀
so ọmọ tó yẹ pé kò lè sọ̀rọ̀ tó yẹ pé autism ni o a máa ṣiṣẹ́ fún but àwọn kan wà tí ọ̀tọ̀ wá lè sọ̀rọ̀ tí pé wọ́n ní problem etí ṣe rí etí tẹ̀ ń wò yìí ó ní ihò ihò yẹn máa dí tí ihò yẹn bá ti wá dí èèyàn lè sọ̀rọ̀ because báyìí ń sọ̀rọ̀ yẹn atẹ́gùn kan ń jáde láti ibi etí so kò ní lè sọ̀rọ̀ tí ẹ máa ti wá ṣẹ́ẹ̀kì ọmọ yẹn tó yẹ pé ìgbà tó wà ní kékeré ni ó dáa fún ìtumọ̀ ẹ̀sọ̀ yìí o ẹ̀rí ni pé a máa pariwo sọ̀rọ̀ because tó máa ń regulate ọ̀rọ̀ tá à ń sọ onídùúgbò àwa náà ń gbọ́ sétí ẹ lọ́wọ́ tó wà fọ́ dí etí báyìí tó wà fẹ́ bẹ́ẹ̀ yín tó àdégbà àrò bẹ́ẹ̀ gbọ́ ni a máa pariwo sọ fẹ́mi tí sìn àwọn àìsàn bẹ́ẹ̀ náà wà ewé àti egbò dáa fún pẹ̀lú gbọ́dọ̀ lọ́ba òdìṣẹ́ àárẹ̀ tí ó gbọ́ bá ṣe kéré dáadáa bá ṣe kéré àwọn ètò ẹ̀ wà ọmọ mi tó wá ń sọ̀rọ̀ ahọ́n ẹ̀ máa tó lẹ̀ mọ́lẹ̀ tí ẹ bá ní pé bá ti bímọ tán kọ́ máa ṣọ́ ahọ́n ẹ̀ flat àwọn àgbàlagbà máa ń ta wọ́n ní ta ẹni pé kàn ra gé díẹ̀ ṣàmìtì sí ìwọ̀n ṣe lọ́sítù náà sìn ọ̀tọ̀ àwọn àgbàlagbà kọ́ bẹ̀rẹ̀ ṣe lẹ́nìkan ní àkó da spiritual náà ahọ́n yìí ló ń jẹ́ kọ̀rọ̀ jáde àwọn kan ọ̀rọ̀ dá lẹ́nu wọn naturally wọn ò ní problem ahọ́n ọ̀kan àwọn kan wà pé ọ̀rọ̀ ọmọ máa kọ́ tó ṣe sìn so àwọn ètò ìbílẹ̀ náà wà àwọn àbáwá náà ní ọgbọ́n lórí wọn ní ọgbọ́n tí wọ́n ń lò òun náà làwọn ń develop ní iléeṣẹ́ Holy Peace Herbal Research Center wọ́n tó bá rí àìsàn tó ń díwọ́ lórí ọmọ àbí ọmọ yẹn ó ń ṣe tí ò tẹ́yìn lọ́rùn ni ẹ gbìyànjú ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀ ká fún yín nímọ̀ràn tẹ́ ẹ lè lò nípa ewé àti egbò ìwọ obìnrin tó pé obìnrin tó pé ọmọ yẹn ń gbọgbà ní ọmọ ń kú ó ń padà tó lè fa ara ẹ̀ náà ni pé kí ẹ̀ máa jẹ tó bá dùn ó pọ̀ o ara tó fà náà ni pé àwọn kan ṣúgà wọn máa ń trigger tó máa lóyún tó máa tó bímọ àwọn mìíràn pé nǹkan àbíkú wà kí ẹ̀ máa bí àbíkú then àsopọ̀ àwọn tó ń ṣe ẹ̀ náà ò sí o ǹjẹ́ pé ẹ̀bùn yìí sọ pé mi pé àwọn àgbẹ̀ kì í sọ jáde pé àwọn máa ń ṣe àwọn tó ń ṣèyàn wà Ọlọ́run máa fi wá lé wọn lọ́wọ́ ni o so pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run àlàáfíà táyọ̀ o a ò ní ṣe àárẹ̀ tí ó gbógun ẹni tó bá rí kùdìẹ̀kùdìẹ̀ ní àgọ́ ara fún liver problem ní tá a sọ lónìí àbí fún autism ní tá a sọ lónìí àbí fún obìnrin tó pé ó ń bímọ ọmọ ń ṣaláìsí ní gbogbo ìgbà ni ẹ lè pe nọ́mbà yìí 07031002744 iléeṣẹ́ bàbá aládò òun lè já sí yẹn a ní ibi tó ń ta oògùn wa ní Indianapolis a ní ibi tó ń ta oògùn wa ní UK ẹ lè wá ra àwọn oògùn nílùú Abẹ́òkúta níbi tá a fi kalẹ̀ sí ní nọ́mbà 4 bàbá aládò close ọpẹ́ olúwa ìta ọ̀sẹ̀ nílùú Abẹ́òkúta ẹ lè bá gbàgbé ní tí a kọ́ra wa nípa ewé gọ́và àti abèrè èso abèrè pẹ̀lú gbọ́dọ̀ lọ́nba oníṣẹ́ àárẹ̀ tí ó gbógun. ẹ ṣeun púpọ̀ ẹ bá ń dárúkọ àwọn egbògi yín oògùn yín tó wà nílẹ̀ fáwọn èèyàn. ẹ ṣeun olótú ara àwọn oògùn wa lélẹ́yìn tá a ti ṣe jáde NAFDAC approved product ni ó wà ní chemist káàkiri a pè ní òpómúléró ó dáa fún ọkùnrin tí ò bá lè ṣe dáadáa ẹ rí i pé ọkùnrin míì tí ó bá bẹ̀rẹ̀ sí ní dàgbà àti ṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ ó máa kéré ọkùnrin míì tó bá ní àìsàn diabetes àbó ní àìsàn hypertension àbó ní prostate enlargement ó lè fà á kí nǹkan ọmọkùnrin ẹ̀ kó máa ṣe dáadáa mọ́ ẹ lọ lo àgbo òpómúléró àgbo ìbàrìbá ni wọ́n máa ní pé tí ìbàrìbá bá pé 100 ọdún á fi àyà tuntun ni oògùn yìí dá púpọ̀ eléyìí ń ṣe àwọn aphrodisiac oògùn àbí oògùn tó gbọ́n ní àwọn oògùn tó ti lọ mix pẹ̀lú chemical náà ewé àti egbò ilé natural medicine ni ìyẹn máa ti bu short kan kó máa lò pẹ̀lú milk pẹ̀lú gbọ́dọ̀ wáyé kí ó máa boost testosterone èèyàn ó máa boost strength èèyàn ó máa yẹ kí èèyàn ó strong láti lè bóbìnrin ṣe nígbà tó pé kí àyè bóbìnrin ṣe agbára la fi ń ṣe o òpómúléró ó dáa púpọ̀ fún. then ara àwọn oògùn atúndé lẹ́yìn Lego herbal mixture blood purifier ni àwọn oògùn yìí náà wà ní chemist káàkiri ó ti gba òtẹ̀ ìjọba tí èèyàn bá ní ara yúnyún àbí tí ara èèyàn bá ń gbọ̀n àbí tí èèyàn bá ní àìsàn arthritis ó dáa fún ẹ rí i pé ẹ̀jẹ̀ dúdú ló máa ń sábà fà kí èèyàn máa ní arthritis tí èèyàn bá ti rí i pé ẹsẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní wú tó bá tẹ̀ báyìí ó ń ṣe dòmùdòmù ohun tó ń fà á náà ni pé àwọn ìdọ̀tí ara heart ò ráyè pọ́ǹpù jáde mọ́ ẹlòmíì liver ò pọ́ǹpù jáde mọ́ àwọn àdìpẹ́sẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní wú ẹgbẹ́sẹ̀ yẹn ṣe wá ń wú yẹn ó ń retain àwọn ìdọ̀tí ni wọn àwọn gọ́ọ̀tì inú náà tó yẹ pé èèyàn ń jẹ oúnjẹ tí èèyàn ń jẹ sí àwọn inú yẹn tó bá padà yá ó máa èèyàn níyàgbọ ẹ̀ tán á máa padà sínú ẹ̀jẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ ìyá bẹ̀rẹ̀ sí ní máa wú ẹlòmíì akọ̀dé máa sanra tó wáyà àti rìn á di problem fún ẹ lọ́ra Lego herbal mixture blood purifier fún ó dáa fún oògùn tó ti ń polówó ara ẹ̀ ni nínú àwọn oògùn àti dájẹ́ ẹ tó wọlé Osconto mixture òun náà ti ní NAFDAC approved number
eléyìí ó dáa fún àwọn àgbàlagbà fún jẹ̀díjẹ̀dí, ẹ̀yìn dídùn, èérí inú. Kí la ń pè ní èérí inú? Òun náà ni àwọn ìyá wa tán ṣe nǹkan àlejò mọ́. Tán ti ṣe nǹkan àlejò mọ́, ẹ rí i pé àwọn ìdọ̀tí tó ń jáde lára wọn yẹn kò ní máa jáde. Wọ́n máa rí àwọn àmì, àwọn symptoms àwọn máa tẹ́lẹ̀ bí wọ́n bá ṣe nǹkan oṣù mọ́, ara ẹ̀ máa change, á bẹ̀rẹ̀ sí máa rí àwọn àmì kọ̀ọ̀kan. Postcoital herbal mixture ó kájú ẹ̀, ẹ̀yìn ń dùn yàn ni, ó ní menstrual tó ṣe 6 tí ò ṣiṣẹ́ mọ́ ni, postcoital tó dáa fún. Ọmọ kékeré wa ń ké pé inú ń rùn, ẹ fún ṣíbí kan, pẹ̀lú ògo Ọlọ́run rẹ̀ máa dúpẹ́ lórí ẹ̀, á wà okay dáadáa, òun nìyẹn. A tún ṣe Alado-Bitters, òun náà ti wà approved. Alado-Bitters, ẹ rí pé ẹni tó wà ní ó di ẹ̀yìn mú, tẹ́yìn bá ti bẹ̀rẹ̀ sí ní dùn yàn, ní tó lè fà kẹ́yìn máa dùn yàn, ara ẹ̀ náà ni pé tẹ́yìn bá ti bẹ̀rẹ̀ sí ní tó bá ní kidney stone, tó bá ní bile stone, ẹ̀yìn yẹn kí àwọn iṣẹ́ ẹ̀yìn yẹn kó wà okay, á máa dùn díẹ̀díẹ̀. Ẹlòmíì tó wá ní constipation, ẹlòmíì tó wá ní jẹ̀díjẹ̀dí, ẹlòmíì tó wá ní nǹkan tó dùn gbogbo ìgbà, ó máa fa ẹ̀yìn ríro. Eléyìí dáa fún un, ó máa heal gbogbo nǹkan tó ń dà yàn láàmú yẹn. A pè ní Alado-Bitters fún ẹ̀yìn ríro àti ẹ̀yìn dídùn. Èyí tí mo mú dání là ń pè ní Aladocin fún prostate enlargement. Tí ẹ bá ti ní prostate pé kò lè tọ̀ dáadáa, àbí tọ̀ yẹn ò flow dáadáa, ó máa sábà ṣe ẹni tó bá ti lé láti bí 45 sókè. Gland tí ó wà láàárín ibi tí ìtọ̀ àti sperm tó gbé ń jáde yẹn, ó máa wú, kò ní jẹ́ kí ìtọ̀ ó já dáadáa. Aladocin powder ó dáa fún un, a máa dà sínú omi ọsàn ẹ̀wẹ́ ni, ìyẹn máa mú láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. Téèyàn bá wá ní ẹni bá ní ọ̀sà ńkọ́? Ẹni tó bá ti ní ọ̀sà, wá fẹ́ lò á wá dà sínú omi, á jẹ́ kó omi yẹn kó ease àwọn acid tó wà náà yẹn, so á lè máa lò. Á mix ẹ̀ pẹ̀lú ọsàn wẹ́wẹ́, á wá fomi kún. Á fomi kún un, so that kò ní jẹ́ kí ó le púpọ̀ jù fún un. Ṣíbí mélòó ni ó lò? Shot kan la pè é, shot kan á wá dà sínú tumbler, á bomi sí á pọ̀, so títa yẹn á ti reduce, á yẹ ráyè mú. Sọ̀sọ̀sọ̀ ẹ̀wẹ̀ ló máa jẹ́ kó ráyè ṣe dáadáa. Àwọn tó jẹ́ pé wọ́n bá ń lọ ilé ìtọ̀, á ti ṣe wọ́n bíi pé kítọ̀ yẹn dáa kó jábọ́, ṣé sára àwọn àmì ẹ̀ náà ni? Ṣe rí àwọn yẹn tí wọ́n pè ní incontinence nìyẹn. Ṣe rí nǹkan tó máa ń sábà fà yẹn, ò ní pé tí ẹ̀ bá ti ní prostate wá ti fẹ́ di cancer, tó bá di cancer, tí ìbẹ̀rẹ̀ ti wà cancerous, ó lè fà. Àwọn kan tó pé wọ́n ní bladder enlargement, àwọn kan dẹ̀ wá sọ pé age ni tiwọn. Ṣe àpé kéèyàn ó ṣètọ̀ mọ́ra, ó wá láti brain ni. Ẹlòmíì àti pé ó ní stroke nsìn, brain yẹn ò lè control ìtọ̀ yẹn mọ́. Kò pé ó ní prostate o, but kò mọ̀ pé ó fẹ́ tọ̀. Ẹlòmíì kò mọ̀ pé ó fẹ́ tọ̀. Ẹlòmíì gbà tí bí ń pa kò náà pé bí ń pa àwọn àìsàn bẹ́ẹ̀ wà. Ṣàmì tí ń sìn. So àkọ́kọ́ mọ tó fa tiẹ̀ tí ó tó pé kò fi lè control ìtọ̀. Pé tó common jù náà ni prostate cancer. Enlargement àbí cancer. Bladder enlargement àbí bladder enlargement. But tí prostate nìkan tó máa ń sábà fà ní pé ìtọ̀ yẹn ò ní jáde dáadáa, kò ní pressure mọ́. Ṣé ọ̀tọ́ mẹ́kẹ́lẹ́ wá ń tọ̀ sórí ìṣúra yẹn, ìtọ̀ yẹn lọ ṣọ̀rọ̀, bó ti yẹ ti ń dàgbà, ìtọ̀ yẹn máa lọ́lẹ̀ títí yẹn sìn. So bá ti ń rí bẹ́ẹ̀, ibẹ̀ yẹn ti enlarge nìyẹn, kò jẹ́ kí ìtọ̀ yẹn ráì jáde, òkú tó máa lò sí yẹn rẹ̀. Ọ̀rẹ́ pé ìwà lè control ìtọ̀, ó máa lo ilé pẹ̀lú Lego mixture yìí. Tó bá yẹ lo Lego mixture yìí ni mo sọ ń pa pé àwọn kan àti ìfúnpá tó máa ń block nǹkan títí yẹn sìn. Tó bá bẹ̀ sí lò pẹ̀lú Lego ìtọ̀ yẹn, wọ́n fẹ́ tọ̀ àmọ́ kó fẹ́ lọ tọ̀. So bó ni ó ṣe lo méjèèjì papọ̀? Eléyìí pẹ̀lú ọ̀sán ẹ̀wẹ́ ni, eléyìí ṣí méjìlá ọ̀ ṣí méjìlá lẹ́. Tó bá ṣe ń lo eléyìí, àti máa ìyẹn gbáǹdì. Ṣí méjìlá ọ̀ ṣí méjìlá lẹ́, á lè máa bó ṣe máa ṣe nìyẹn. So pẹ̀lú gbọ́dọ̀ lọ́ba oníṣẹ́ àárẹ̀ tó gbogbo púpọ̀ àwọn àìsàn ìwò yẹn tí a bá ti ń dàgbà, òun ló máa ń fà. So nípa báyìí tá a máa ń fọyín nímọ̀ràn ni pé àgbàlagbà láti ṣọ́ tó a máa jẹ. Tí a bá wo gbogbo àwọn tí wọ́n máa sábà ní àìsàn yẹn, gbogbo wọn tó jẹun yó ni. Ẹni tó bá jẹun yó dáadáa, àwọn náà máa sábà jẹran púpọ̀, àwọn náà máa ṣe fàájì nǹkan dídùn. Àwọn ní tó bá dalẹ̀ tó wá ní pé ìyàwó mi ó ti sùn, ó tún jí padà pé bóúnjẹ fún mi. Oúnjẹ òru. Kò dá fàgbàlagbà. Àwọn kan tẹ̀ sọ níbi kan tẹ̀ máa lè gbìyànjú bí láàárín aago 4 sí aago 5 sí 6 kéèyàn ti jẹun alẹ́, kó máa jẹun mọ́, nítorí pé kí ni iṣẹ́ tí ọlọ inú wa ń ṣe nígbà tó wà ní kékeré ó ti wíìkì, kò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ máa wo heart lágbà tó ti bí wa tó ti ń ṣe kó. Tó bá sinmi wàhálà dé ni, ó gbọ́dọ̀ sinmi. So bẹ́ẹ̀ náà ni àwọn organs tó kù. Tó tẹ́ bá lè ṣọ́ra kó má jẹ́ kó oúnjẹ pọ̀ jù, kó dẹ̀ ṣọ́ra fún nǹkan tí ó dùn, àgbàlagbà kò ní problem yẹn. Àbájọ grandpa wa ó kú ní at the age of 130, táwa sì lè ṣàkáǹtì fún ni àmọ́ èjì 130. Ṣé wàá rí tó bá ti da aago 5 tí ò bá fi jẹun, kò jẹ mọ́ lọ́jọ́ yẹn. Ntọ́wọ̀n bàbá àtijọ́ yẹn tó fi gbọ́n. Bá aago 5 bá fi lù, kò jẹ mọ́, kò sí tẹ́. Ọ̀rẹ́ ń jókòó tẹ́rẹ́,
kò ń ṣe tó wáyé pé kò máa jókòó látàárọ̀ dalẹ́ tí ò ní ṣe nǹkan kan. ó lọ oko at the age of bí 120 ni. ṣe rí pé aagun kẹ̀kẹ́. ṣe rí ní tẹ́fí lè mọ̀ pé òun tá à ń sọ yẹn èyí náà lè bá fọwọ́ sí ni. ṣe rí tí èyí bá lè gbìyànjú kó reduce sedentary lifestyle ẹ̀ ó máa lálàáfíà o ágùn lẹ́mìí o. tí wọ́n bá lè gbìyànjú oúnjẹ jíjẹ kò tọ́ púpọ̀ jù. àṣìbọn àwọn kan mo sọ ńgbà kan náà rí gbà àwọn interview pé àwọn kan wọ́n sọ ń pa intermittent fasting. àwọn kan tẹ̀sán pé okay fasting gangan. àwẹ̀ gbígbà. àwẹ̀ gbígbà. àwọn kan sọ nípa pé ó dáa kò burú ní àsìkò yìí tí ẹ gbé lórí pé lọ́sẹ̀ yìí mo fẹ́ fast lórí èso nìkan máa jẹ. àwẹ̀ funfun. bẹ́ẹ̀ ni àwẹ̀ dá púpọ̀ tó oúnjẹ bá ti pọ̀ jù ó máa affect ara. so nípa báyìí tó bá ní prostate tó jẹ́ pé kò lè tọ̀ dáadáa a ní oògùn fún. ẹ tó bá ní prostate tó jẹ́ pé ó tó bá fẹ́ tọ̀ òun tó wá ń tọ̀ because àwọn kan wà tó jẹ́ pé prostate sọ yìí náà á kàn máa tọ̀ jù lásán ni. tiẹ̀ àwọn kan àti kò ní rí tọ̀tọ̀ ẹnìkan ló ń wò rí tọ̀tọ̀ ẹnìkan tó wá ń tọ̀ jù. so iṣẹ́ yẹn ó dàrú ni. máa tọ̀ ṣeré ìṣẹ́jú. ọkọ tó wà tó pé wọ́n máa ń tọ̀ tó wọ́n máa tọ̀ ẹ̀jẹ̀ mọ́ ìtọ̀ wọn. ìyẹn tún lé o. tó bá ṣe ń tọ̀ báyìí a máa tọ̀ ẹ̀jẹ̀ tí ó bá ṣọ́ra pẹ̀lú ẹ̀ tó bá yá a kàn máa tọ̀ ẹ̀jẹ̀ nìkan ni. so a wá jẹ́ kó weak tó máa fa ẹ̀jẹ̀ sí lára. so ewé àti egbò ní ká gbìyànjú ká lò. oògùn ìbomi ní pé kò dáa ó dáa ṣé àmì ti yé sìn but à ń ṣọ́ra fáwọn èèyàn pé kán ṣọ́ra fún side effect because tó bá tún nǹkan kan ṣe á tún ba púpọ̀ jẹ́ ọdún fà á nìyẹn nígbà tí wọ́n sọ pé òun ní blood pressure high blood pressure sì wọ́n dẹ̀ fún lóògùn ó dẹ̀ lọ́lẹ̀ ó dẹ̀ pa okó ẹ̀ ṣùgbọ́n ògùn wa ní pé ó máa wò pé ó pè òun kí okó yẹn má kú ju kí kì í ṣe lọ so nípa báyẹn ewé àtegbò da kí ọdẹ gbìyànjú kó máa ṣọ́ra fún nǹkan tó máa jẹ ìdílé sì kí ọdẹ gbìyànjú kó máa ṣọ́ra fún oúnjẹ ní àwọn oògùn yẹn èyí ní àwọn oògùn tí a ṣe hemotreat eléyìí máa ń fọ ìdọ̀tí ẹ̀jẹ̀ ní ó dẹ̀ jẹ́ nǹkan tó máa ń boost immune system gidi gan ara àwọn oògùn tí a ṣe jáde nígbà tí covid wà lélẹ̀ because covid yẹn a padà rí nídìí pé immune system lásán náà ló kó bá púpọ̀ ẹlòmíì wà ẹ lọ wò ó wà nínú history àti pé àwọn tó gba abẹ́rẹ́ tó gbàǹgbà yẹn ó tún kó bá wọn sí bẹ́ẹ̀ ni tó pé abẹ́rẹ́ yẹn ló gbà tó tún kó bá sí so ewé àtegbò dá ewé àtegbò hemotreat yìí ara tàbí ṣe hemotreat yìí ara ẹ̀ náà ni pòròpórò kan bàbà táwọn pòròpórò kan bàbà wọ́n ti ṣe research lórí ẹ̀ pé ó máa ń jẹ́ kàn tó bá ní HIV ó máa ń jẹ́ kàn wà òkè pòròpórò ọkọ̀ bàbà ní kankan kí ló fà ní pòròpórò ọkọ̀ bàbà ní wípé kí ní ẹ̀jẹ̀ tó wà nínú ẹ̀ tó pé ẹ̀pẹ́ ó pupa dàbí ẹ̀jẹ̀ ní tó wà nínú ẹ̀yẹn tó bá kan ara èèyàn ó máa ń jẹ́ kẹ́jẹ̀ wa lágbára ṣe àbídẹ́sìn àmọ́ ní gbogbo ọmọ ògùn tó ṣe pé ẹni tó ṣe sọ pé ìpáyà ló ń fi ṣe so ara tá a fi ṣe hemotreat ni. ìyẹn lóògùn HIV. ẹ̀yà tètè ẹsẹ̀ ara ògùn tá a fi ṣe lélẹ̀. irú pòròpórò ọkà bàbá wọn ara wo lèèyàn lè mọ fi dáná ilé fúnra èèyàn bóyá fọmọ. ṣé pòròpórò ọkà bàbá. irú rẹ́mẹ́dì wo lèèyàn lè mọ fi ṣe. ṣé àti ṣe ni pé n tó ṣe náà ni pé ó máa ń jẹ́ kẹ́jẹ̀ ò lágbára. bó la ṣe lè mọ lò nínú ilé. ọtí máa ti gé kéèyàn ṣe náà ni Ọlọ́run ti bá a ṣe kúṣẹ́ tán ẹ bẹ́ẹ̀ yes kéèyàn ṣe àwọn òbí wa ń gbà kọ́sẹ́ àwa máa ń ṣe lé a máa ṣe pòròpórò ọkà bàbà a máa ṣe pẹ̀lú àgbàdo tó bá ti ṣe pẹ̀lú àgbàdo wọ́n máa wá yọ a máa mú bíi tíì tẹ́ bá ṣe bẹ́ẹ̀ rí tèso wa mú wa. ó máa ń dùn. ṣé àwọn pé pòròpórò ọkà bàbà jéró lòun ṣe mọ̀ ẹ pé ewé jéró ni ewé jéró náà ni guinea corn then àgbàdo fúnra rẹ̀ ọ̀tọ̀ ni títí ń sìn corn lòun náà so ẹ wá ṣe méjì papọ̀ pẹ̀lú ẹ̀ ẹ wá ṣe ó máa wà ókè. ẹni wà ládùúgbò wa tí ń lalẹ̀ wù kiri ibi ewé ẹ̀ lèyìn ó ṣe tó bá ti gbẹ. ewé ẹ̀ gbẹ yẹn ẹ ṣe ewé ẹ̀ bóyá tútù náà ni ẹ ṣe kí ẹ̀ fọdà kó ṣe kó wá kó àgbàdo kókó sínú ẹ̀ àgbàdo yẹn jíjẹ náà lòun náà kí ẹ̀ máa mu tíì yẹn sí ó dá ó pọ̀ ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ kò ní jẹ́ kí àìsàn ó dúró sáré ẹ̀jẹ̀ kí náà ni pé ẹ̀jẹ̀ ló máa ń fáìtì àwọn àìsàn míì lára wa kí ló fà á jẹ́ pé ẹ tó ní HIV ó fẹ́ ọkọ ìyàwó àbọ̀kọ tí ò ní HIV ìyàwó ní ọkọ ò ní kó sì wọ́n ní pé immune system rẹ̀ lágbára ju ti kejì lọ náà immune system náà ni tí èèyàn kan wà níbi kan tó pé ẹ̀fọn jẹ gbogbo wọn èmi à ní pé ìjókòó ó bẹ̀rẹ̀ sí dùbúlẹ̀ àìsàn ni ẹlẹ́mìí kọ̀ọ̀pọ̀ ẹ̀fọn jẹun kò tiẹ̀ nílé lára ẹ̀ so immune system ní ká ṣọ́ra lé lórí wá ti lè strong Ọlọ́run dá wa dáadáa ìyẹn náà ni pé tàbí sọ pé tí a fẹ́ bímọ náà kó mí sọ pé òun bímọ dáadáa kó jẹ́ pé máa ṣe àjò ọmọ kí wọ́n máa kó test ara ẹ̀ ṣé kò o nátọ̀ sí ṣé o ní àwọn àìsàn míì ṣé ṣúgà rẹ̀ ṣé kò pọ̀ jù
ṣé bp ẹ ṣé kò pọ̀ jù tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀kẹ̀ ara wọn tó wọ́n bá bímọ wọ́n á bímọ gidi tí ò ní lára rẹ̀ tètè ń sìn so ewé àtegbò òun ni ọ̀nà àbáyọ o ní iléeṣẹ́ Holy Peace Herbal Research Center àdúró ààyè àgbò nípa láti máa ṣe research pé ọ̀nà wo la máa gbà tá a fi gbégbé àlàáfíà. ẹ bá tọ́ka sáwọn bíi méjì mẹ́ta ìwọ̀n bíi tí wọ́n ti lè ráwọn oògùn yìí rà ní ilẹ̀ òkèèrè. ẹ̀yà ní ilẹ̀ òkèèrè ẹgbẹ́ sílẹ̀ àkọ́kọ́ èyí tẹ́ wà ní Manchester ẹ máa ráwọn oògùn ara ní Manchester èyí tẹ́ wà ní London ẹ máa rí àlọ́dọ̀ Alpha and Omega ní Dustin Market ní London ẹ máa ráwọn oògùn ara ńbẹ̀ èyí tẹ́ wà ní America ẹ máa rọ́rọ̀ oògùn ara ní New York lọ́dọ̀ Chief Shoneye ẹ ráwọn nọ́mbà wọn yẹn òun ló máa scroll lórí screen báyẹn sọ̀rọ̀ lọ́wọ́ yìí ẹ máa lóògùn ara náà ní Indianapolis lọ́dọ̀ ìyá Oskonto ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ láti gbọ́ àlàyé nípa kájọ bára sọ̀rọ̀ kájọ ṣàlàyé fúnra wa ẹ lè pe nọ́mbà mi 07031002744 tàbí 08028121088 ní Nàìjíríà nígbà tó bá fẹ́ ra àwọn oògùn wa a wà nílùú Abẹ́òkúta ní nọ́mbà 4 Baba Alado Close Ọpẹ́ Olúwa Ìta Ọ̀ṣìn a tún wà nílùú Èkó ní Sẹ̀lẹ̀ bus stop ní Ègbè ẹ ra oògùn ara ńbẹ̀ àwọn oògùn wà káàkiri ní fámásì káàkiri nílùú Nàìjíríà ńbí láti ra àwọn oògùn ara pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn a ti ṣe àwọn oògùn ní oríṣiríṣi èyí tó ṣe fún blood pressure ni tó ṣe fún ṣúgà ni èyí tó ṣe fún ojú a ṣe ṣùgbọ́n ààyè ò sí láti ṣàlàyé gbogbo ẹ̀tọ́ ń bí gbọ̀gbọ̀ ìwọ tó bá ti rí kùdìẹ̀kudiẹ ní ara pé nọ́mbà mi 07031002744 gbogbo ibi tí wọ́n wà ní ìgbésí ní ayé yìí oògùn wa kàn yín lára á sẹ́ndì ẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀ gbígbé àlàáfíà o ká pàdé láyọ̀ o. ẹ ṣeun púpọ̀ Baba Alado bá a ṣègùn olúbàrìwá kò ní jù bá ń lọ fún tàsìkò yìí Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Oskonto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. èmi alága ọ̀dà iléeṣẹ́ Alado Herbal Research Center tí a wà nílùú Abẹ́òkúta mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o ayọ̀ la máa fi ṣe o. ṣé ká má dára wa gbogbo oògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ńlá iṣẹ́ o. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Dúpẹ́jọ ó yá dúpẹ́jọ. Ọpẹ́ ọpẹ́ la mú wá o. Ọpẹ́ ọpẹ́ la mú wá. Ọpẹ́ 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 la mú wá. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́ ọpẹ́ la mú wá. Ọpẹ́ 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 ìyìn ọpẹ́ ọpẹ́ ògo ọpẹ́ ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́ ọpẹ́ la mú wá. Olóore mi o aláàánú mi o mo wá dúpẹ́ òòrè rẹ̀. Ọpẹ́ ọpẹ́ la mú wá. Máàkì o máàkì o máàkì o máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, Atiki. October, November, December, káfíńdò. Máàkì o máàkì o máàkì o máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé àwọn oníṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì mẹ́mí brothers sisters máa ronú mọ́. Àníbó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Ó ní
máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá o tó máa bá plane. Irọ́ ni. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o. Wọn ara rẹ̀. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. Ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. Bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. Ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yó. Pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lá mọ́tò dáadáa. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ohun tó máa bá plane. Figagbága. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì. MC Man bàbá mo jẹ́. Fáṣùgbà máa ń wí o. Ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. Tí mo fi ń dẹ́rìn pòṣónú. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá o tó máa bá plane. Figagbága. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane.